Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó sì jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ni gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa náà kò ní dì. Orúkọ mi ò yípadà, Ajíbádé Emmanuel náà ni oníròyìn yín. Ìròyìn tí mo sì mú wá tọ̀ yín wá lónìí ni olórí àgbà ọlọ́pàá fẹ́dírálì dí àwọn ọlọ́pàá lọ́wọ́ láti máa ṣẹ̀dá àkọlù láì fààyè gbà tàbí máa ṣe ìgbóhùnsáfẹ́fẹ́ láyé. Olórí àgbà ọlọ́pàá fẹ́dírálì ní orílẹ̀-èdè Nàìjíríà, Káyọ̀dé Ẹgbẹ́tókun, ti pa àṣẹ pé kí gbogbo àwọn ọ̀gá àti ọmọ ẹgbẹ́ ọlọ́pàá jákèjádò orílẹ̀-èdè náà dáwọ́ dúró nínú ṣíṣe àkọlù lórí ẹ̀rọ ayélujára tàbí ṣíṣe ìgbóhùnsáfẹ́fẹ́ láì kò gba àṣẹ lọ́wọ́ àwọn aláṣẹ tó yẹ. Nínú àlàyé tí ilé-iṣẹ́ ọlọ́pàá fi jáde, wọ́n sọ pé ọ̀pọ̀ àwọn fídíò àti àwòrán tí àwọn ọlọ́pàá ń fi sórí ayélujára ti ń fa àríyànjiyàn tí ó sì lè ba ààbò iṣẹ́ ọlọ́pàá jẹ́. Àṣẹ tuntun yìí túmọ̀ sí pé kò sí ọlọ́pàá kankan tí yóò tún máa ya fídíò, ṣe eré ìtàgé tàbí ṣe ìgbóhùnsáfẹ́fẹ́ lórí àwọn pẹpẹ bíi Facebook, TikTok, Instagram tàbí àwọn pẹpẹ míì nígbà tí wọ́n bá wà lórí iṣẹ́ láì kò gba ìyọ̀ǹda látọ̀dọ̀ alákòóso wọn. Gẹ́gẹ́ bí olórí àgbà ọlọ́pàá ṣe sọ, ìgbésẹ̀ yìí jẹ́ apá kan nínú ìsapá láti mú ìbáwí àti ìmọ̀kànjúwà padà sínú agbófinró, kí wọ́n sì dáàbò bo ìsọfúnni pàtàkì tó ní ṣe pẹ̀lú ààbò orílẹ̀-èdè. Ó tún ṣàlàyé pé àwọn ọlọ́pàá gbọ́dọ̀ máa fi ojúṣe àti ìwà ọmọlúàbí hàn ní gbogbo ìgbà, pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára. Nítorí bẹ́ẹ̀, ohun tí wọ́n bá fi síta lè ní ipa lórí orúkọ rere iléeṣẹ́ ọlọ́pàá. Àwọn amòfin àti olùgbọ̀wọ́ ẹ̀tọ́ ọmọnìyàn ti ní ìmọ̀ràn oríṣiríṣi lórí àṣẹ tuntun yìí. Díẹ̀ lára wọn gbà pé ó jẹ́ ìgbésẹ̀ tó tọ́ láti ṣètò ìbáwí nínú agbófinró, nígbà tí àwọn mìíràn sọ pé kò yẹ kí àṣẹ náà di òmìnira àwọn ọlọ́pàá láti sọ èrò wọn lórí ayélujára. Ní báyìí, gbogbo àwọn ẹ̀ka ọlọ́pàá ni wọ́n ti ní kí wọ́n bẹ̀rẹ̀ sí í tẹ̀lé àṣẹ tuntun yìí lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìkìlọ̀ pé ẹnikẹ́ni tó bá tako àṣẹ náà yóò dojú kọ ìgbésẹ̀ ìbáwí gẹ́gẹ́ bí òfin iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ. Báyìí ni a rí mọ̀ ní orí ìròyìn títí òní. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa kálọ. Ó dàbọ̀. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.